ara nínú kúlẹ̀ ìdàgbò ibi tí kànáà ìfẹ́ dé àfihàn pé ṣe dáadáa lẹ́wà sálàfíà làbáyé lónìí àti àpẹẹrẹ òjíṣẹ́ náà láàyè Prophet Michael Olorunbe Àkàndé Lédùmarè olùdásílẹ̀ ìjọ God FM Ministry tó wà ní Akíndé lónìí gẹ́gẹ́ bí ṣe wa bàbá tó bá a sọ nípa ohun tó máa ṣẹ̀mí àti rẹ̀ ní àǹfààní pàápàá orílẹ̀-èdè wa tó jẹ́ Nàìjíríà Jerusalem ti wà rẹ̀ mo ti pé rí àgbọ̀dọ̀ sákúrò ń bẹ̀ ẹni bá ti ní wá ìrere Jerusalem wọn ní èèyàn dáadáa ó wà nínú Islam náà pé láti fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ bàbá àgbẹ̀ká tó wọlé ètò ẹ bá kí ebi tó wà kẹ́ bá ṣàdúrà. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run bí ẹ ti ń wò mí báyìí kí Ọlọ́run kó dìde kó ṣílẹ̀kùn àánú fún yín ọ̀rọ̀ tá ó sọ lónìí kó jẹ́ ìgbàlà fún ẹ̀mí yín bí mo ti sọ bẹ́ẹ̀ ni kó rí Jésù Olúwa mo fẹ́ kẹ́ fi kalẹ̀ sí kẹ́ mú báírò kẹ́ mú ìwé kẹ́ gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí èyí tí ó tún jáde lónìí lẹ́ẹ̀kan sí orúkọ mi Prophet Michael Olorunbe olùdásílẹ̀ ìjọ Lord God Live It tó wà ní nọ́mbà 8 ọmọbọ̀gì Akíọ̀dé lẹ́kọ̀ọ́ Olúwa pẹ̀lú. Àmín kọ Jésù níta fẹ́ gbé òlé nínú náà ní ọ̀rọ̀ nípa orílẹ̀-èdè gẹ́gẹ́ bí sọ́sájú pé a gbọ́dọ̀ fẹ́ràn lára ẹ̀sìn ní pé kéèyàn fẹ́ràn orílẹ̀-èdè rẹ̀ ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta nǹkan lè báwọn èèyàn ṣe rò ó ipò wọn oúnjẹ wọn gbogbo ẹ̀ wọn ìlú òrọ̀gbọ ibi ń pa àwọn èèyàn wọ́n lè sọ pé nítorí àwọn èèyàn lọ́nà náà fi ṣẹ̀dá wòlíì kí ni wọ́n á jẹ́ atọ́nà fún wọn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tó ń bọ́ náà rìn inú ẹ̀mí kí lè fẹ́ sọ fáàrẹ wa ibi tọ́rọ̀ gbé dúró yìí pẹ̀lú gbogbo nǹkan ṣe rí ebi ń pa àwọn èèyàn sáwọ́ aláṣẹ ní àwọn èèyàn kí lè fẹ́ sọ fún ìjọba ìgbìmọ̀ lè fẹ́ gbà wọn ìgbò lè fẹ́ bíjú kọ tàbí tú gbára táàrọ̀ gbà lọ́rùn. Ẹ ṣe olóòtú ṣe rí irú ọ̀rọ̀ tẹ gbé fún tẹ mú jáde ìwẹ́ mo believe pé Ọlọ́run ló ń tọ́ yín torí mi bá sọ pé mi ò sínú àwọn òṣèlú àbí bẹ́ẹ̀tì ẹ ti sọ pé gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run alààyè torí ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 4 ó ní Ọlọ́run ní ṣe nǹkan kan láyé kó má sọ fún àwọn wòlíì ẹ̀ and then àwọn wòlíì ló wá kó bó ṣe máa gbé ọ̀rọ̀ náà jáde ṣé mọ̀ Nàìjíríà náà ti ń le bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ìgbà díẹ̀ even kí president yìí kó tó wọ orí àléfà ó kàn jẹ́ pé nǹkan táwọn èèyàn expect gẹ́gẹ́ bí wọ́n tún wò pé ọlọ́lá jùlọ Tinubu bàbá Tinubu pé ó máa lo orí ọ̀fẹ́ àti àánú tó ní láti fojú wo orílẹ̀-èdè yìí àní á mú gbogbo nǹkan wá sí ẹ̀rọ àbí kí ó má sí wàhálà àbí dààmú kankan but nǹkan tí wọ́n rò ó dà pé bẹ́ẹ̀ kọ́ làwọn èèyàn rí gbogbo nǹkan ń nira àdéṣe dẹmọ bó tẹ̀ jẹ́ bàbá kọ́ ló ṣe àbóhùn ló ṣe ọ̀rọ̀ yẹn máa wà lórí ẹ̀ mo ti fi ìgbà kan rí ìran yẹn nígbà kan nígbà tí bàbá Tinubu wà ní ìjọba gẹ́gẹ́ bí gọ́fúnà ní ẹlẹ́ẹ̀kejì ní Lagos State even mo sọ̀rọ̀ yẹn ní LTV lọ́dún náà ìpè Ọlọ́run rán mi sí bàbá Tinubu pẹ̀lú ìnáǹfààní láti lè dé roundhouse ìta àǹfààní tí mo ní ni pé mo sọ̀rọ̀ yẹn lórí tẹ́lẹ̀ lọ́dún náà pé kán gbàdúrà ẹ̀rí and then ó máa fẹ́ wáyé pé kán jẹ president orílẹ̀-èdè ṣùgbọ́n kán má jẹ́ mo sọ jáde pé kán má jẹ president kán fèèyàn kan síbẹ̀ kí wọ́n ti ẹnìyẹn lẹ́yìn kó jẹ president yẹn orílẹ̀-èdè yìí ò bá ti dáa jù kí mẹsáyà tó dé ọ̀dọ̀ mẹsáyà orílẹ̀-èdè yìí ò ti dé ṣùgbọ́n ó máa dé bẹ̀tì yẹn kọ́ là bá mú rán nǹkan tá a bá mú rán ni pé a ti máa dé díẹ̀díẹ̀ kí mẹsáyà tó dé tó bá jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. nítorí sọ ni pé ẹgbà wọn níyànjú pé kọ́ máa dùpọ̀ ààrẹ rárá. nǹkan tí bẹ́ẹ̀ ni mo gbà wọ́n níyànjú lọ́dún náà ó fún lọ́dún náà ó tó nǹkan tẹ́ pé wọ́n
wọ́n sẹ́ndì ọlọ́pàá wá sí church tán kó bọ́n dé lọ́tún lósì mo ní èwo leléyìí mo ṣe ń kó ní television station tí mò ń lọ dúpẹ́ lórí pẹpẹ làwọn ọlọ́pàá wọlé pẹ̀lú mọ́tò kórópè àti ìbọn lọ́tún lósì mo ní àwọn wo leléyìí kí ló dé mo ní ṣèbí ẹ̀yin lẹ sọ̀rọ̀ lórí tẹ́lítọ̀ ń sìn mo ní pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run ok pé wọ́n gbọ́ pé ẹ fún gọ́vnà ní fíṣàn mo ní bẹ́ẹ̀ ni mo fún gọ́vnà ní fíṣàn tẹ́mi Ọlọ́run náà ni ìyẹn ààrẹ Tinubu àwọn àti pé ok ààrẹ náà ló ní kàn invite mi wá pé nítorí ẹ̀ làwọn ṣe wá wọ́n ní invitation yìí dà tó bá yẹ pé mo ti bí àwọn ọmọ nǹkan tẹ máa sọ tẹ́lẹ̀ ní ìbá mú invitation yẹn jáde kí n fi hàn yìí kí n dẹ̀ fi hàn àwọn èèyàn mo bá ní wọn fún àwọn ní invitation kan ní káwọn bá ní bí ààrẹ bí gọ́vnà ti tóbi tó yẹn kò lè ní kí ẹ lọ invite èèyàn kan wá sí roundhouse kó má fún yín ní ìwé kankan láti fi invite onítọ̀hún àti pé bẹ́ẹ̀ ṣe wá yẹ wá bígbà tẹ wá invite ìṣẹ̀lẹ̀ kó bọ̀n wá bígbà tẹ wá arrest yẹn and then you should know I'm not a criminal I'm a child of God prophet of God sọtọ́ Ọlọ́run bá rán mi níṣẹ́ èmi kì í sọ àwọn ẹ̀rí ti wà lórílẹ̀‐èdè tí gbogbo ọmọ orílẹ̀‐èdè yìí ló wọ̀n tábánikà máa ṣí gbogbo ọmọ orílẹ̀‐èdè many magazine ọmọ àwọn nǹkan tí mo sọ ó wà lákọsílẹ̀ tí ò ṣe yí nígbà tí Ebola máa dé èmi mo kọ́kọ́ sọ ipò àrùn kan máa dé ní next week nígbà tí COVID-19 máa dé èmi mo sọ pé àrùn kan máa dé March so àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà the president kan fẹ́ jẹ máa kọ́kọ́ sọ kan tó dìbò now mo sọ lásìkò náà pé kan try ipe kan máa jẹ president yẹn kan kàn fi hàn síbẹ̀ kan ṣalátìlẹ́yìn kó bá ti dáa jù bet ìgbà tí mo dẹ̀ lọ rí wọn lọ́hùn yẹn ó pẹ́ náà ká tó rí wọn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a padà wá sílé mo sọ nǹkan tó lọ́rùn ràn mí ẹ̀rí bet nǹkan tá a yára rí pé ngbòyà náà wọ́n fẹ́ jẹ president náà ni ká ní mo tún sọ̀rọ̀ sínú pépà nígbà tí mo rí gbogbo kinní yìí pé mo ti sọ̀rọ̀ yìí fún yín rí o ọ̀rọ̀ tí mo sọ fún yín rí yìí tẹ́ ẹ bá lè di ọ̀rọ̀ náà mú kẹ́ ẹ rántí bàbá bẹ̀tí tẹ́mọ̀ àwọn náà máa ní pásítọ̀ tiwọn wọ́n máa ní àfà wọ́n máa ní bóyá níbílẹ̀ àbí lọ́tún lọ́sì tó ń gbàdúrà fún wọn ó kàn jẹ́ pé gbogbo wa náà kọ́ ni àbí pé bóyá pé ipò yẹn wù wọ́n pé yes kí ló tún kù táwọn fẹ́ ipò yẹn lọ́ fẹ́ bẹ̀tí ká ní mo sọ̀rọ̀ náà tó di ẹsẹ̀ pé ká ní àwọn èèyàn gbà ẹnìkan ṣo tí ẹ̀mí Ọlọ́run fi tọ́ka sí mi òun lọ sí Ọ̀ṣínbàjò ká ní wọ́n kàn bí Ọ̀ṣínbàjò àti bàbá ṣe close to kọ́kàn gbèrú ẹ̀ àbí kọ́rọ̀ mi tó jáde sínú pépà nígbà náà kọ́ka ọ̀rọ̀ náà kọ́kàn fi Ọ̀ṣínbàjò sí president Nàìjíríà káwọn wá jẹ́ bàbá kan dúró lẹ́yìn ẹ̀ báyìí ọláyìn á ju ti president mẹ́wàá lọ ogún yẹn kò bá ju ti president mẹ́wàá lọ because man tẹ rí Ọ̀ṣínbàjò yẹn mi ò mọ̀ rí o mi ò rí wọn rí láyé o ẹ̀mí Ọlọ́run kan wà nínú wọn láti tó nǹkan kò ń ṣe pé kó gbogbo èèyàn náà lò ní orí ọ̀fẹ́ and then tí ó bá jẹ́ pé wọ́n fi wọ́n sílẹ̀ pé ìgbà tó wà níjọba náà kò sí àyè ìfisílẹ̀ nítorí ìbẹ̀rù Ọlọ́run lọ́pọ̀ èèyàn máa ń jura wọn lọ àti glory ẹlòmíì tó bá to ilé fún ẹ tó bá advice pé ẹ má jà mọ́ ẹ settle bàbá á dà pé ó fi nǹkan sẹ́nu ni àwọn èèyàn lè ní jà mọ́ nǹkan á dẹ̀ wà òkè glory ẹlòmíì bẹ́ẹ̀ ni tó bá parí ìjà lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn ò ní gbọ́ tiẹ̀ ṣẹ́rí glory máa yẹn ó wà fún pé tó bá jẹ́ pé òun ló jẹ president orílẹ̀-èdè Nàìjíríà ní Ọ̀ṣínbàjò yẹn kó wá rí alátìlẹ́yìn àwọn èèyàn máa wú bàbá Tinubu bíi pé agbára Ọ̀ṣínbàjò ó mọ̀ pé bàbá ẹ̀ lágbára o má fọwọ́ kan o má dà láàmú o àǹdẹ̀ Ọ̀ṣínbàjò náà dẹ̀ ní ọgbọ́n òye tọ́lọ́run fún ọgbọ́n tó lè tó nǹkan ni tó dẹ̀ jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run wà nú ẹ̀ gbogbo kinní yẹn kò bá ti ṣiṣẹ́ pọ̀ fúnra wọn sí rere àwọn á dàbí agbára ẹ̀ òun á dàbí oníṣẹ́ so àwọn èèyàn á máa bẹ̀rù bàbá mọ́ lára òun á máa tẹ̀síwájú
ọ̀dọ́ wọn lè jọ rẹ̀ ni wọ́n lè jẹ́ kí n kọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn. Nàìjíríà lóòótọ́ Ọ̀ṣínbàjò náà kò ń ṣe mẹ̀sáyà o, Ọ̀ṣínbàjò ń ṣe mẹ̀sáyà Nàìjíríà o, ṣùgbọ́n Ọlọ́run ò bá lo ètò yẹn tẹ́ pé gbogbo nǹkan tó fi lọ sókè wọn ò ní mọ bí tí spirit yẹn àtọ̀gbọ́n yẹn ti wá, gbogbo nǹkan yẹn máa wálẹ̀ gbogbo nǹkan tó fi ń dàrú spirit yẹn kò yẹ spirit à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí tó ń bá oníkálukú ṣiṣẹ́ spirit yẹn kò bá mú gbogbo nǹkan calm kò ní sí dàrúdàpọ̀ and then àwọn èèyàn wọ́n á máa accept àwọn nǹkan yẹn ẹ̀rí ohun gbogbo á máa ṣeéṣe nírọ̀rùn ẹ̀rí so ìyẹn ni àbá ti ṣe pẹ́pẹ́ yẹn la ṣe ni bàbá bẹ́ẹ̀ tí kò bàjẹ́ náà nítorí lójú gbogbo èèyàn ó dàbí pé ó ti bọ́ sórí ó ti kọjá nǹkan tá a máa ṣe tèmi kan lè gba bàbá Ààrẹ ní ìgbọ̀nà ni pé àdúrà àwa tẹ wà náà àwọn tó ń gbàdúrà fún wọn 24/7 ọmọ orílẹ̀-èdè ilé mi mo ṣú ọ̀pọ̀lọ́run dá mi síbí fún purpose mo dẹ̀ ṣọ́ pé ìdí tọ́lọ́run fi dá mi sí alátúnṣe náà ní sáìdì alátúnṣe ni mo wà so mo máa ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún orílẹ̀-èdè àti fún Ààrẹ àti gbogbo àwọn ènìyàn ìyẹn wọn wàá tó bí kò ṣe kí bàbá fúnra rẹ̀ gan-an tó bá yára láti gbọ́rọ̀ kọ́ máa lọ́ra láti fèsì ó wà very very important kọ́ máa wo àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá ẹ̀rí kọ́ máa wo kọ́ fi kàn dáhùn wípé òkè àwọn eléyìí náà tó ṣe àwọn ẹlòmíín máa ń dàgbà ńgbà míì tó jẹ́ pé inú àti dà kò ní sí fún wọn so tí wọ́n bá gbé ọ̀rọ̀ bá wọn tó bá jẹ́ pé àgbàlagbà náà ni wọ́n kọ́ gbé ọ̀rọ̀ yẹn kọ́ tẹ̀síwájú Ọlọ́run kọ́ pe àwọn ènìyàn tó ń gbàdúrà fún wọn nǹkan báyìí ìjọ 2 sí 3 mo fẹ́ dáhùn mi sí ẹ̀ kí ni mo lè ṣe ẹni Ọlọ́run á tọ́ wọn tó bá lè máa fi ìbẹ̀rù Ọlọ́run àti ẹni Ọlọ́run ṣe kó má kàn jẹ́ pé bó ṣe wá náà ṣe àyàn agbára náà kàn jù gbogbo kìnìyàn ò ní fìdí rẹ̀ mi púpọ̀. mo pè sílẹ̀ that is why tẹ́ pé mo tún fi bẹ́ẹ̀ lọ sí Kwara lórí gbogbo àwọn àfáà tó ń kóra wọn sórí mídíà kìíní pé kíníkan ẹnìkan kíníkan èmi ò ń ṣe oníbílẹ̀ ṣùgbọ́n mo rántí jọ́ ọdún kan tí mo gbàdúrà 1 year to 1 year odidi ọdún kan ni mo fi bẹ Ọlọ́run ìyá mi sọ pé kí n má tra yẹ pé kò sí ẹni tó tì í mú ni bí kò sẹ́ni tí ó tì í ṣe èmi á jẹ́ ẹnìkan láti January 1st mo wọnú ilé àdúrà ọdún mo jáde mo padà wọlé mo dẹ̀ ń gbàwẹ̀ ìdẹ̀ súnmọ́bìnrin títí January ibi gbogbo lòún wà wípé oníkálukú ibi tó mọ̀ láti gbà sin òun ló ń sin òun pàápàá Ọlọ́run tó ń fi yé mi lọ́jọ́ náà wípé ẹnikẹ́ni tó bá ti try láti jẹ́ pé kó sọ pé nǹkan kan ò dáa tòun ló dáa jù òun gangan ní kèfèrí òun gangan báyìí ní kèfèrí nítorí pé nǹkan tó mú fún ẹ tó gbà tó dẹ̀ ti rí ó dẹ̀ lò gbogbo ẹ̀ náà abani wọ́n dẹ̀ fún ẹ eléyìí ṣiṣẹ́ wọ́n fún ẹ eléyìí ó ṣiṣẹ́ wọ́n fún ẹ eléyìí ó ṣiṣẹ́ èwo ló wá fẹ́ sọ pé kò ń ṣe tọ́lọ́run ní gbogbo ẹ̀ iṣẹ́ tí gbogbo ẹ̀ ń ṣe yẹn tí gbogbo ẹ̀ dẹ̀ lò tọ́ dẹ̀ ń ṣiṣẹ́ náà continually tọ́ dẹ̀ ń ṣiṣẹ́ náà títí dìsìn kí ló mú ẹ tó fẹ́ sọ pé kò ń ṣe tọ́lọ́run so tọ́lọ́run ní gbogbo ẹ̀ jẹ́ kí n sọ fún yín nǹkan tí Ọlọ́run sọ fún mi lọ́jọ́ náà ni pé ta ni ó gorí òkèèrè yìí lọ ta ni ó dúró síbi mímọ́ yìí ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ò gbọ́kàn rẹ̀ sókè sí asán ẹni tí ò sì búra ìtàn òun nìkan ni ó rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa Ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni àwa tí ń ṣàfẹ́rí Ọlọ́run gbogbo àgbáláyé